òdòdó òun náà ló dà pé ó tún gba àlejò Yàyà Bello iyùn ní àná òde yìí o tó sì jẹ́ wípé ilé ìjọba gangan ńbẹ ní àjọ EFCC òun náà ni wọ́n kógun lọ ní àná òde yìí tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ní níṣe ni wọ́n fi gbogbo agbègbè ọ̀hún wọ́n ní wọ́n fi sí red alert ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kọjá ń bibẹ̀ àfi àwọn òṣìṣẹ́ aláàbò EFCC àtàwọn òṣìṣẹ́ aláàbò míì òun náà ní kíni o ni wọ́n gba gbogbo ibẹ̀ kan o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n ní ogun tí wọ́n kó wọ inú ilé ìjọba ní ìpínlẹ̀ Kogi wọ́n ní kò lékejì o wọ́n ní kò sì ṣeé fi wé nǹkan kan wọ́n ló lágbára púpọ̀ jù níbẹ̀ ẹni tí ó jẹ́ adarí ìròyìn ìyún fún Yàyà Bello tí orúkọ tiẹ̀ jẹ́ Òyíàrè Michael wọ́n ní òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o wípé lóòótọ́ ní alẹ́ pátápátá òun náà ni àjọ EFCC ni wọ́n kógun jà wọ́n o ìyún ní ilé ìjọba ní ìpínlẹ̀ Kogi lérò wípé ibẹ̀ ni Yàyà Bello wà ní alẹ́ àná ó yànnà náà síwájú sí wípé àwọn òṣìṣẹ́ aláàbò EFCC wọ́n ní wọ́n ṣe tí ẹnìkan ò ṣe rí o tó sì jẹ́ pé ó jẹ́ ìgbà kejì báyìí tó jẹ́ wípé wọn ò ti ṣe kíni tí wọn ó mọ wá Yàyà Bello káàkiri wọn ní ó fìdí ẹ̀ múlẹ̀ bí Michael ṣe sọ ó ní wípé ṣáájú láàárọ̀ àná ó ní Yàyà Bello àti òun àti gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Kogi yún òdòdó ni wọ́n ti yọjú tí wọ́n sì ti lọ iléeṣẹ́ àjọ EFCC tó sì jẹ́ pé ńgbà táwọn méjèèjì débẹ̀ wọ́n ní níṣe ni àjọ EFCC sọ fún wọn pé ẹ wò àti ìṣetán pẹ̀lú yín o ẹ̀yin ẹ sì mọ́ ọ lọ náà wọ́n ní ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o yùn fún àwọn pẹ̀lú bí àjọ EFCC bí wọ́n ṣe gbé irú ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ní àná òde yìí lálẹ́ àná ni o wọ́n ní ṣáájú òun náà ni àjọ EFCC ti kọ́kọ́ sọ o nígbà tí ìròyìn jáde wípé ẹni tí wọ́n ń wá yùn Yàyà Bello wípé ó ti lọ sí iléeṣẹ́ àjọ EFCC fúnra rẹ̀ ni o ṣùgbọ́n àjọ EFCC ní irọ́ o a sì ń wá Yàyà Bello ààrí o kò wá sọ́dọ̀ wa o ṣùgbọ́n lé àná òun náà ni Michael Òyíàrè tó jẹ́ olùdarí ẹ̀ka ìròyìn ìyún fún Yàyà Bello ló ń tún ní níṣe ni àjọ EFCC òun náà ni wọ́n ṣe kíni ni wọ́n ti kógun ja ilé ìjọba ní ìpínlẹ̀ Kogi o nítorí pé kíni nítorí pé wọ́n rò ó wípé ibẹ̀ ni Yàyà Bello wà ṣùgbọ́n tí wọn ò rí nǹkan kan títí di bá a ti ń sọ̀rọ̀ yìí o gbẹ́wò bí ìròyìn bí ṣe ń lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ́ láǹfààní àti gbọ́ ṣùgbọ́n sinimá àgbéléwò láàrin àjọ EFCC àti Yàyà Bello ó sì ń tẹ̀ síwájú ni o season fíìmù ní àti ìwòtán o ṣùgbọ́n season 2 òǹlélẹ̀ yìí ẹ wò tán ńgbà tí ìròyìn bọ́ bá ń lọ ẹ ṣá mọ́ gbé kúò ní rédíò 103.5 FM ojoojúmọ́ oníkẹ́ ẹ̀ mọ́ gbọ́ wá. ǹjẹ́ ẹ ti gbọ́? pé kí ni?